ẹ̀yin alùsùnà lẹ Yorùbá alábòsí ni gbogbo alùsùnà ti mẹ́lẹ̀ Yorùbá yìí pátápátá alábòsí ni wọ́n ẹbí wọn kékeré rí sí gbogbo àwọn alùsùnà lẹ Yorùbá yìí alùfìtínà ni wọ́n wọ́n sálùsùnà wọ́n sálùsùnà kàn gba ọkọ̀ mọ́ra ni alùfìtínà ni wọ́n yìí jàgídíjàgan ẹ wo Abdul Fattah Ìbàdàn tí mo post yìí Abdul Fattah Ìbàdàn yẹ wo píṣọ̀ rẹ̀ yìí alábòsí ni láti rí ẹ̀tẹ́ká gbogbo wọn alábòsí ni Abdul Fattah yìí ó wá ń sọ níbi ọ̀rọ̀ ó ṣe ọ̀rọ̀ ìmọ̀ Ògbómọ̀ṣọ́ kò sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìwọ́n sọ pé ẹ̀yálùsùnà wọ́n ń bà yín jẹ́ wọ́n lẹ́yìn lẹ́ ń ṣàìdá ẹ wo profile yìí Saheed Jimoh yìí mo observe pé ọmọ ẹ̀yìn Jàbàtà ní ọ̀jẹ̀ because gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń post àtàwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ kódà máa ń post táwọn ìdí Jàbàtà bá ní wá sí so ẹnìkan wá post pé Saheed Jimoh yìí ó post pé ìgbà tí àwọn professor kú pé ìkan nínú àwọn onísúfì Ìlọrin ti tó kú alihamdulilayi so àfàkàn wá post yẹ ìwọ Fattah yìí wá ń sọ pé wọ́n ti lè máa bẹ̀yìn jẹ́ ṣé alùsùnà nìyí tó post ẹni kì í sara yín nǹkan kan ká wá sí Ìlọrin ọ̀tún àwọ̀ sí jù yóò jẹ́ wọlé Jàbàtà Ìlọrin ni ká wá sí ká mọ̀ wá sára yín rárá iṣẹ́ àpéyìn tó sọ̀rọ̀ ok ìyẹn òdùnmí wúkọ́ jù onílọrin ni ká wá sí pé ọmọlẹ́yìn Jàbàtà lè jẹ́ Jàbàtà ìsara yín ok right ìwọ wá ń sọ pé Yelima òun ni wáàsí rẹ̀ tó ń fẹ́ le díẹ̀ ṣé Yelima ṣe wáàsí láàrin mi àti Yelima yìí Yusuf Yelima yìí ṣé wáàsí sóní wáàsí ni alábòsí ni Yelima tẹ gbogbo èèyàn ní tọ́wọ́ lójú Yelima yìí ló post níjọ́ òní ẹ̀wò kí tí mo gbé tókè òní sọ pé next ẹni tí new Mudiru Markaz báyìí àfàwọn Zalban àwọn ni new Mudiru Markaz báyìí ẹ̀dá sọ sí ọ̀fẹ́ pàìtọ́ àmẹ́rin àbójú èyí bàbá rẹ̀ àbílẹ̀ bàbá rẹ̀ láti yàn ọ̀rọ̀ tó lè dà lóru ṣé ní wàásù nù Yelima tẹ́ pé nígbà tí àbáwá ìmọ̀ máa ń sàkúnjọ òní sọ pé kí ikú adìẹ ó mì òrìlì ju àbá ìmọ̀ máa ń sàlọ lẹ́nu rẹ̀ lọ́hùn lọ́mọ èdè rẹ̀ bí tọ́lọ́wọ̀n níjọ́ lẹ́yìn ìwọ wa sọ pé wàásù rẹ̀ le sí wàásù rẹ̀ le nù àbí yàn jákujáku ok gbogbo ẹ̀yà tẹ́ ẹ̀yà láti sùn àlẹ́ Yorùbá yìí ọ̀yẹ́ jẹ́ kí n bí yín nígbà tí Saheed Shittu yìí ti ń dì ìfẹ́ lójú èyí ti ń bú gbogbo àwọn àgbàlagbà èwo ni lọ́jáde tó ní kì í ṣe súná nìyí dáwà kélé yìí bá a ti ṣe dáwà kọ́ yìí èwo ni lọ́jáde níbi eré burúkú tí gbogbo yín alábòsí èwo ni lọ́jáde nígbà tí Gàmbàrí tí ń fìtínà gbogbo tí ń lára sí gbogbo àwọn àgbàlagbà pẹ̀lú ọ̀rọ̀ burúkú tí ń lára sí àìtó nínú àwọn àgbàlagbà tí sọ̀rọ̀ sẹ́ni bọ́ọ̀dì sàkàtàkàtàkàtà èwo ni lọ́jáde pé èyí sára wa ṣebí súnà ń pè àwọn ṣe bá kọ̀bẹ̀rẹ̀ súnà ní wọ́n ń pè àwọn gbà náà èwo ni lọ́jáde tó ní báyìí kọ̀ wọ́n ṣe dáwà ẹ wà dákẹ́ ẹ àmọ́ ṣàbòsí wọ́n àmọ́ rẹ̀ mú ẹ bí ẹni tí ètí ìjẹ yó bí ẹni tí ọ̀rọ̀ ń jẹnu bí ẹni Ọlọ́run wọ́n máa rìn olè ilé burúkú tó bá ti bó sàwọ́dí tán wọ́n máa rìn lọ́nà àbòsí ló ń bá wọn kí alábòsí náà ok ọ̀yẹ́ sọ fún mi ẹ ti ẹ̀gbọ́n kí ni àwọn alùsùn náà máa tẹ̀lé ọ̀bá ìmọ̀ Ògbómọ̀ṣọ́ sí ṣé mọ́nẹ́tì kẹlẹ́ wa ni mọ́ Ògbómọ̀ṣọ́ kúnlẹ̀ ẹni kúnlẹ̀ ọ̀dà mọ́ Ògbómọ̀ṣọ́ ń lọ bí fìdáwù ẹni ọ̀dà kí wọ́n ti tẹ́ mọ́ra kẹlẹ́ ọ̀rọ̀ yìí alábòsí tẹ́ bá ti rábòsí tẹ́sí lẹ́mọ́ múra kábà tẹ́ bá ti rábòsí kẹtẹ́lẹ́tẹ́ ilẹ̀ mọ́ múra kábà ẹ̀bí yín sì kọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfa oníṣòfin gangan ni ẹ̀jẹ̀ lè sọ fún yín àwọn àgbàlagbà ní òjò ń payọ̀ òyìn dùnú tẹ́ bá rí táwọn akẹ́lẹ́ ìbá mẹ́rin lẹ́nìkan ẹ wọ́n rí bí ìdùnnú pé lágbàdá wọn kún búkú kọ̀ọ̀kan mí o Saheed Òṣùpá ti pààrọ̀ tabani ọkàn wa àlẹ́ sọ ó lè kẹrin jọ́kàn wa ni o àwọn kìnìún yìí tẹ́ gbé dé kèsì nǹkan rí o Jàbàtà tẹ̀ ti àmúra nǹkan sí bí Jàbàtà ti ya olórí burúkú tó Jàbàtà yá bí ọ̀nà kan Jàbàtà gbé dáwà rẹ̀ láti ilé Jàbàtà ti ohun tó jẹ́ kí Jàbàtà máa rí ìranu rẹ̀ ṣe gbádùn ni pé ó ti gbé wá sí láti ilé ó ti fínísì àwọn tó bí kó tó máa ṣe wá sí níta ó yìí sọ fún yín orí oyin náà wá jú àwọn tó bí yín ẹ wá sọ orú ìdájọ́ wọn ẹ wá sí ìdájọ́ àwọn àbáyé èwo ni ló lè jáde kó wá sí ìdájọ́ àbáyé bíi ti Jàbàtà ti òun ti ẹ̀yí lórí búkú ti ẹ̀kẹ́lẹ̀ kó rẹ̀ yálàbọ̀nà ṣe ní gbogbo àfáà Nàìjíríà ẹ̀ ló ń fínísì ló bú àmọ́ èèyàn àbòsí ń bá yín kì ẹ̀yìn tó lábúrú lọ́wọ́ tó lábòsí Jàbàtà ìrì ẹ̀ ti gbálẹ̀ òun ò sì ṣàbòsí pẹ̀lú ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ní dédé ẹ̀yìn tí ìrì yín ti gbálẹ̀ ẹ̀ tó lábòsí ẹ̀ tó má bòsí mọ́ ẹ̀ mú lè mọ́lẹ̀ Yusuf Yelima ó lóun gba fundraising ń gbowó mọ́sálásí kẹ́nìkan mílíọ̀n ọwọ́ amúra kàkàkàkàkà ṣebí ogun tí ó tó láwọn èèyàn ṣe jìbìtì tí wọ́n náà ń pè ní jìbìtì nu Saudi àti Cairo gbogbo ẹ̀rọ tẹ́tí lè kéwú tẹ̀yà kúyà yìí ń bẹnu fáwọn abayín lọ́rin Ìlọrin tí báwọn àfáà lẹ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí tú wọn lẹ gbàlọ́ Saudi ọ̀hún tẹ́ wá dé tẹ̀yà kúyà èwo ni bàbá yìí kó kalẹ̀ tẹ́ lọ Saudi nù yín èyí tí bàbá yìí sì kó kalẹ̀ tẹ́ lọ gbà tó dé èwo lọ́wọ́ túnbà sí bàbá yẹn fún wa pẹ̀tọ̀ ìwà tí bàbá òun wù yìí ẹ̀sìn kí bàbá òun ṣe yìí kọ̀ọ̀kan rẹ̀ tì lórí bú ọmọ ní alábòsí sì ní láti wọ̀ tẹ́lẹ̀ bàbá lọ́ba